àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu atẹnumọ́ràn kì í jóná o. ó dé wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá ká ṣàlàyé ní ìkànnì Kaftan TV Yorùbá. ètò yóò máa wá sójú mọ́ máwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ ajé Monday, ọjọ́rú Wednesday àti ọjọ́ ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adejoke Bakare ká ṣàlàyé níbi tí a ti máa pẹ̀ pẹ̀lú àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn. fún àlàyé ẹ kàn sí wa lórí ká ṣàlàyé àlàyé ní bàbá ọ̀rọ̀. So Yorùbá bọ̀ wọ́n ní pé àìfàgbàfẹ́ nìkan òní ò jẹ́ káyé ogún. Èmi Adejoke lórí ètò lónìí, ètò ká ṣàlàyé, mo fọ̀wọ̀ mo fi ìbà fún Ọlọ́run ọba Elédùmarè, ọba àjíkí, ọba àjígẹ̀. Bákan náà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá níbi tí ọwọ́jà ìrìnsẹ̀ ilé wa dé. Mo ní pé ọ̀dẹ̀ òdùn bí. Bákan náà mo tún kí wa pé a kú àyájọ́, a kú ayọ̀ oṣù tuntun. Ẹ káàbọ̀ sórí ètò ká ṣàlàyé tó ní Ọjọ́rú, ọjọ́ àánú. Pẹ̀lú àṣẹ Ọlọ́run Elédùmarè, àánú Olúwa ó máa wà pẹ̀lú gbogbo wa pátápátá. Ọláìdé Olúwaṣeun Èwí náà ló ń kí yín wípé ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tẹ́ ẹ ti ń wò wá. Ẹ ṣeun, ẹ kú ìfẹ́ tẹ́ ní sí ètò ká ṣàlàyé lórí Kaftan TV. Lágbára Ọlọ́run á nífẹ̀ẹ́ ẹ̀yin náà o. Ẹ sì máa tún máa sọ fún àwọn ẹlòmíràn láti máa wo ètò yìí. Ẹ ṣeun gan ni. Bẹ́ẹ̀ ni o, àgbọ̀dọ̀ wa máa dúpẹ́ lọ́wọ́ yín tó ní pé yìnyín kẹ́ni ṣe míì. Bẹ́ẹ̀ ni àdúpẹ́ ẹ̀yọ́ ọlọ́jọ́ bíi tó ṣojú ní oṣù kẹfà, ṣé kìí ṣoṣù náà ti yín báyìí? Happy new month. Àmàjìra wa ìlú ọjọ́ kìíní oṣù kẹfà. Ṣé ọmọ oṣù yìí náà lẹ́yìn? Rárá o, October lè mú. October ni ó sì di. Independent baby. Ó yìí sún síwájú díẹ̀. Àwa kí gbogbo wa pé a kú ayọ̀ oṣù tuntun. Ọdún ti pín sí méjì náà nìyẹn. Gbogbo ẹ̀yọ́ ọlọ́jọ́ òbí àkíyín. Ẹ̀yin tó yẹ pé ní oṣù lọ́jọ́ ìbí yín bọ́ sí, àkíyín pé ẹ kú palẹ̀ mọ́. Ọmọ mi náà inú oṣù yìí ló bọ́ sí. Àkíyín pé a kú palẹ̀ mọ́, á jẹ kéèkì lórí ètò. Adẹ̀ tó wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo àyín tí ẹ ti dájọ́ ayọ̀ ọjọ́ ìdùnnú sọ́nà. Pẹ̀lú àṣẹ Ọlọ́run Elédùmarè, Ọlọ́run á jẹ́ kí ọjọ́ náà kókò. Ẹ má wá gbàgbé bá a ṣe ń sọ fún ìpolówó ọjà báyọ̀ náà ní agúnmu òwò. Ẹ̀yin tẹ́ fẹ́ ṣènáwó alẹ́ ń polówó, ṣùgbọ́n ẹ fẹ́ káwọn èèyàn wo oore ńlá tí Ọlọ́run ṣe fún yín, ẹ fẹ́ ka sínú àwòrán fọ́nrán, ẹ lè pè wá, ẹ kàn sí wa ní Kaftan TV. Àwa bá yín gbé sí àyè. Owó tá a máa tẹ̀lé lọ́wọ́ yín kì í ṣe owó tó pọ̀. Àkókò òṣèlú la wà yìí, Ọláìdé. Àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Kí gbogbo àwọn olóṣèlú tó ń kéde káàkiri, ẹ dákun ẹ kàn sí àwa bá yín kékeré, àwa bá yín fi tẹ́ àti gbé sójú ìwòran. Bẹ́ẹ̀ni gbogbo ẹ̀yin náà tó dẹ̀ jẹ́ pé ẹ ń ṣe primary yín lọ́wọ́ ìyẹn ìdìbò kò mẹsẹ̀ ó yọ láti mọ ọmọ oyè tẹ́fẹ́ fà kalẹ̀. Ẹ lè pè wá náà pé ká wá ṣe àkálẹ̀ láti ṣe ká ṣe àfihàn ẹ̀ lórí amóhùnmáwòrán. Bẹ́ẹ̀ni ẹ jẹ́ ká wá fi ọ̀rọ̀ ti ètò ìṣẹ̀lẹ̀ nípínlẹ̀ Èkó báyìí ní àti bí ọ̀sẹ̀ méjì kan sẹ́yìn lófin ti jáde pé tó máa fi di ọjọ́ kìíní oṣù kẹfà ọdún 2022. Òfin ti de ọlọ́kadà ní àwọn agbègbè kọ̀ọ̀kan nípínlẹ̀ Èkó. Ó ti bẹ̀rẹ̀ lónìí. Nígbà máa jáde àwọn tó rò pé bóyá ọ̀kadà tí ó bẹ̀rẹ̀ lénìí láyé ìgboro fi dá ni, nítorí pé ní lọ́jọ́ ayé. Ìgboro dá gan-an. Ẹgbẹ́ tẹ́mi náà dé ọ́fíìsì mo sọ pé ìgboro dá gan-an ṣé torí àwọn ọlọ́kadà. Ẹgbà tó wá ṣe bí gbogbo náà lójú ibi tó ti rẹ̀. Ó lójú ibi ẹ mọ̀ pé ibẹ̀ ojú ọ̀nà táwa ń gbà wá sí ibi iṣẹ́ ń bì. Ojú ọ̀nà táwọn ọlọ́kadà máa ń ṣe agbègbè tí wò kò sí lára ibi tí wọ́n fi òfin dè pé kán máa ṣe. Ọlọ́run ṣàánú, Ọlọ́run máa jẹ́ káwọn ọlọ́kadà náà káwọn náà protest àwọn lè ṣe fẹ̀hónú hàn. Protest ó ti wá ti di tọ́rọ́ fún kálẹ̀ báyìí. Wọ́n ní ká ló kú bẹ́ẹ̀ ni. Àmọ́ bí ìjọba ìpínlẹ̀ Èkó ṣe wá fi òfin dè àwọn ọlọ́kadà níbì kan, ṣé ìjọba náà mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlọ́kadà yìí mú wọn lọ́nà méjì tí wọ́n fi ń jẹun nǹkan tí wọ́n fi ń bọ́ tẹ́ bá fẹ́ wo tẹ́ bá ní ká ro fífún wọn dídùn ìfọ̀n àhọ̀ràdé egun. Kì í ṣe pé bóyá àwọn mọ̀ pé wọn ò níṣẹ́ mi, ṣùgbọ́n àwọn ọ̀wà tí kò tọ́ tí kò yẹ táwọn ọlọ́kadà yìí tí wọ́n bẹ̀rẹ̀ sí wù ní wà. Ìjọ wo ni ìjọ ajé? Ó ti pẹ́ náà táwọn ọlọ́kadà ti ń wà báyìí. Ó ti wá fẹ́ di nǹkan míì nísìn. Wọ́n pa ẹni tó sound engineer,
wọ́n pa tó dáná sun wọ́n tún sọ pé ṣé o mọ̀ pé ẹ̀yà báyìí làwọn ni wọ́n sọ tẹ́bàdàn kó àwọn tó ń tàpá sí òfin ìrìnnà jù nípínlẹ̀ Èkó ọlọ́kadà kẹ̀kẹ́ lẹ́sẹ̀ mẹ́ta yẹn ni wọ́n máa dojú kọ mọ́tò tó ń bọ̀ ni. bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àtọ̀hún rìn wá sí ìlú Èkó náà lọ́wọ́ ìṣẹ́ làbí. tẹ́kọ̀ bẹ́tà ní pé bóyá wọ́n lọ́nà míì àbí wọ́n lọ́nà míì tá à ń sọ ni pé wọ́n tẹ̀lé òfin ìlànà ọ̀nà wọ́n dẹ̀ tó nǹkan kékeré báyìí ìbínú ti ṣẹlẹ̀ ó fẹ́ ṣẹlẹ̀ sí mi lọ́jọ́ ajé nígbà tá a parí ètò ń bíbà ká má tún sọ̀rọ̀ lọ pé má di pé torí àkókò wa mo sọ mo níbi ìfẹ́ wàhálà o ṣé o mọ ibi tí mò ń lọ ó mọ ọmọ èló ni ó ní 150 náà nílẹ̀ gbé ní tòótọ́ ẹni tí mò ń lọ bá náà sọ pé 150 ni nígbà tá a bá fi dé bá ní pé rárá òun gba 150 mọ́ pé 200 ló máa gbà mo ní mo sọ fún ẹ tẹ́lẹ̀ pé ṣé o mọ bẹ̀ ó ní ẹ ọ̀dọ́ ìdájà àti christian engineer tó fi pa ó nìyẹn oníkálukú sára àkíyèsí ara tó yẹ ká máa ṣe ó nìyẹn ẹ má gbọ́ pé bóyá torí pé wọ́n níṣẹ́ mìí tán fẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ pọ̀ iṣẹ́ àgbẹ̀ pọ̀ ó lè dáko wọ́n lè máa fọlẹ̀ wọ́n lè máa gbá títì wọ́n lè máa kólẹ̀ kó dọ̀tí dandan kọ́ ni kí wọ́n ṣiṣẹ́ ọ̀kadà ìyẹn ní títì yẹn jẹ́ ká lọ sórí ọ̀rọ̀ tí ó sì náà ṣe àwọn ẹbí ti jáde báyìí wọ́n náà máa ṣe wọ́n máa fi eru fún eru. bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ fi eru fún eru wọ́n fẹ́ fi erùpẹ̀ fẹ́rùpẹ̀ ní ọjọ́ 25 oṣù kẹfà tí àwọnú rẹ̀ ní ọjọ́ ìní tábà gbàgbé pé ọjọ́ 6 oṣù kẹrin òun ni arábìnrin náà jáde láyé látàrí wípé wọ́n ní ọkọ ẹ̀ máa ń nà án so nínú yẹn ti pọ̀ gan títí tó fi wádìí wípé ó bá rẹ̀ ní ilé ìwòsàn tí ẹlẹ́mìí sì fi gbà so látìgbà náà ni April 11 ní ọjọ́ kẹta tí obìnrin náà jáde láyé ni wọ́n dẹ̀ ti mú ọkọ sínú àtìmọ́lé tí ìwádìí àti àwọn ìbéèrè oríṣiríṣi ti lọ lọ́wọ́ lórí ẹ̀ so nísìnyí wọ́n tún ti wá sún sí wọ́n ti gbé lọ sí ilé ẹjọ́ so ẹ̀sùn 23 gan ni wọ́n fi kọ́ 23 counts culpable homicide 23 count culpable homicide ni wọ́n fi fihàn kan ṣoṣo so nísìnyí àwọn obìnrin ẹlẹ́wà ní ilé ìgbókùsí láti ìgbà yẹn so wọ́n lọ fẹ́ ṣe ìwádìí kankan àmọ́ báyìí àwọn mọ̀lẹ́bí ẹ̀ ti jáde wípé wọ́n máa fẹ́rù fún irú wọn máa sin ní ọjọ́ 25 oṣù kẹfà ọdún tí a wáyé ní inú ilé bàbá ẹ̀ ìyẹn ní ìlú Anambra ibẹ̀ náà máa sin sí ni wọ́n máa sin sí ní Ìṣojú Abia State ní ìpínlẹ̀ Abia ní Ìṣojú ní ìpínlẹ̀ Abia wọ́n ní nínú compound Abia àwọn ọmọdé máa ń gbọ́ pé ní ilẹ̀ Ìgbò tí ìyàwó bá kú ilé ọkọ ni wọ́n máa ń sin sí bóyá torí bẹ́lẹ̀ ṣiṣẹ́ bóyá torí tó ṣẹlẹ̀ èmi náà wá rò pé bóyá torí bẹ́lẹ̀ ṣiṣẹ́ so ọkọ lẹ́tọ̀ àti sin tó kọ́lọ̀ ń dẹlẹ̀ fún ẹni tí ó lọ ìdíkàdé tó máa fi léyìí máa fi ṣe ìkìlọ̀ fún àwọn obìnrin wípé tá bá ti wà nínú ìgbéyàwó tó ti jẹ́ tipá ká leke ká tètè yẹra tá bá tẹ̀ máa ṣètò pẹ̀lú ọkọ yẹn kán kọ́kọ́ yẹra fún ẹ̀ tó bá dẹ̀ máa ṣètò pẹ̀lú ọkọ kí wọ́n tẹ ọkọ nú kí wọ́n ṣe ìwádìí torí nígbà yẹn náà tí ìròyìn yìí jáde ìyá ẹ̀ jáde láti wá sọ pé obìnrin yẹn ti kú bẹ́ẹ̀ ni ìyá ẹ̀ obìnrin nínú ti sọ wípé ó ti kúrò mẹ́fò dídí ọdún kan pé pásítọ̀ chọ́ọ̀chì wọn àti ọkọ ló padà wá ó dẹ̀ bẹ̀ lẹ́yìn ọdún kan náà kó tó padà já sí kó tọ́jú ọmọ tó fi sílẹ̀ kó tọ́jú ẹbí náà kó tù wọ́n nínú ẹ jẹ́ ká dé lágbára tá a bá padà dé ká ṣàlàyé sí ń tẹ̀síwájú ẹ má bá a bọ̀. àwọn agbábọ́ọ̀lù ẹlẹ́yin orí tábìlì tó kópa nínú ìdíje tí ilé ìfowópamọ́ CBN gbé kalẹ̀ kò rí owó wọn gbà kọ́lọ̀ ìṣàánú ara nǹkan tàṣọ léde Nàìjíríà lélẹ́yìí kán péyàn pé kó wá ṣe nǹkan kó wá ẹ̀yìn ọ̀rẹ́ ẹ̀yìn kán má tún sanwó fún wọn wọn ni gbogbo wọn bá ṣe náà sùn káàkiri ní Àbújá mẹ́rin. máa ṣẹlẹ̀ ní agboolé eré ìdárayá Nàìjíríà ìgbà míì wọ́n tó jẹ́ wípé àwọn agbábọ́ọ̀lù gan jẹ́ ti afẹsẹ̀gbá àwọn ẹ̀yìn náà máa sọ wípé wọn ò fáwọn olówó kan wọn ò ṣe wọn ọmọ àwọn àjẹmúnú kan tó yẹ kó san fún àwọn. náà ẹ fi máa sọ pé kàn tó lọ fún next match wọn gbọ́dọ̀ sanwó àwọn. so kò ṣe máa ṣẹlẹ̀ àwọn ilé tí àbábà pẹpẹ lẹnu lọ́lọ́ yìí òun ni ilé ìfowópamọ́ àgbẹ̀lẹ̀ Nàìjíríà yẹn CBN ló ń gbé and this is the 42nd one so ẹlẹ́ẹ̀kejìlélógójì ẹ̀lélẹ̀ wọ́n ti máa ń ṣe ìdíje yẹn ní ọdọọdún so ó jẹ́ ti eré ìdíje
tábìlì ẹlẹ́yin orí tábìlì so àwọn ọkùnrin àti obìnrin náà ló máa ń kópa ńbẹ̀ ó dẹ̀ láti fún odidi ọjọ́ 10 ni wọ́n fi ṣe so wọ́n wá ní lẹ́yìn ẹ̀ tí wọ́n parí ẹ̀ àwọn kan wà tó jẹ́ wípé dìsìn yìí inú pápá ibi tí wọ́n ti ṣe kiri pápá ìṣeré ni wọ́n sì ń sùn látàrí wípé wọ́n rí owó gbà bẹ́ẹ̀ ni wọ́n lọ́ wà stranded lóyìnbó tó ń sọ pé ẹlòmíì sọ ma sleeping in the stadium wọ́n dẹ̀ ṣe ní pápá ìṣeré Moshood Abiola ní ìlú Àbújá so gẹ́gẹ́ bí ìròyìn yẹn a gbọ́ wípé ilé ìfowópamọ́ àgbà fún ara ẹ̀ ti san owó yẹn bó ṣe máa ń san tẹ́lẹ̀ nìyẹn ní ó kù oṣù kan ẹ̀nà ti máa ń san tẹ́lẹ̀ káwọn Ministry of Sport tó wá tó ń gbé padà báyìí pé so wọ́n wá ní wọ́n ti san sínú tennis Nigerian Federation tennis àkáǹtì wọn so nísìnyí ṣùgbọ́n àwọn yẹn wá sọ wípé Ministry ti gbà olówó tó wà ń charge owó yẹn báyìí wọ́n wá ní ọ̀pọ̀lọpọ̀ àmì lára wọn ti gbà wọ́n láwọn ẹlòmíì ti gbà àwọn míì ti gbà so ìgbà tí ààrẹ wọn Ìfẹ́dayọ̀ Akíndojú tó máa sọ̀rọ̀ ó ní wípé látàrí àwọn kùdìẹ̀kudiẹ kan tó ní ṣe pẹ̀lú àkọsílẹ̀ ní ilé ìfowópamọ́ ẹlòmíì bank documentation ló fà ó ní ọ̀rọ̀ BVN ẹlòmíì wípé signature ó ní ẹlòmíì wọ́n pé signature ó yàtọ̀ sí nǹkan tó ti wà so gbogbo àwọn àtàmọ́ yẹn so wọ́n dẹ̀ ní pé by appearance ni wọ́n máa fi ń san fún wọn by cash tẹ́lẹ̀tẹ́lẹ̀ dúró ṣe nǹkan tó fẹ́ ṣe kó dẹ̀ gba owó ẹ̀ tó wá ní wípé wọ́n ṣẹ̀ wá ní wọ́n gbọ́dọ̀ máa san sínú àṣùwọ̀n kíní kan so wọ́n dẹ̀ ní pé gẹ́gẹ́ bí nǹkan tí ó tún fa wàhálà ni wípé accountant general ìyẹn olùṣirò owó yẹn sọ wípé gbogbo ẹni tó wá máa fún ní owó yẹn wọ́n gbọ́dọ̀ present bank statement wọn so ẹlòmíì kẹdẹrẹ ó ní ṣòro bí ẹlòmíì ó ti ṣe BVN ẹlòmíì sọ ní signature ó ti mọ wọn lára tẹ́lẹ̀ pé wọ́n máa ń gbà lórí ìdúró ni bóyá nǹkan yẹn ṣùgbọ́n wọ́n ní láìpẹ́ láì jìnnà wọ́n máa yanjú gbogbo ẹ̀ ṣùgbọ́n nǹkan tó wà ń bẹ̀ ni pé rán tó ń sùn sínú pápá ìṣeré wa tàbíọ́lá ní ìlú Àbújá ní ìmọ̀gbọ́n tó fẹ́ dá sí tó lọ gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ìròyìn tí taríkà ò ní pé ọ̀pọ̀lọpọ̀ náà tó lọ kópa nínú eré ìdárayá yìí wọ́n yáwó ni àtowó mọ́tò àtowó oúnjẹ pé fọkànbalẹ̀ má ti pé àmìjọ́ mẹ́wàá náà làwọn fi ṣe bájẹ́ tó bá máa mówó ẹ̀ fún ẹ ṣùgbọ́n sìn wọ́n ti láwọn parí ní 22 May 22nd náà ti parí èyí ní June 1st gbogbo owó tó gbà náà ti fi jẹun tó báyìí owó tó ń yá náà ń kọ́ òdà náà ọlọ́run yàbá kó sí gbogbo wọn nínú pátápátá àtẹni tó ìtọ́jẹ lówó àtẹni tó yáwó kó tó lọ sọ àtẹni tó yáwó lówó kó tó lọ sọ àtẹni tó jẹyàn lówó ọlọ́run bá wá ṣe kó wá sí ìrọ̀wọ́rọ̀sẹ̀. kí CBN náà tó sọ ó ti fi náà kan intervene. òun náà ní kọ́tà CBN ti sọ owó yẹn ní oṣù kan tó kan intervene ó bá wá filẹ̀ fún Nigerian Tennis Federation. lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní pé ẹni tó bá jẹ ẹni lówó onígbèsè tó bá dá 100 ọdún dandan ni kó 100 ọdún àkókò pé ó dá àjọ IMF kìlọ̀ wípé ó ṣeé ṣe kí èlé owó orí gbèsè kó ká gbogbo kénílẹ̀ owó tí ìjọba pa wọlé jẹ nínú ọdún 2026. ọlọ́run má jẹ́ kí gbèsè pa Nàìjíríà òun nìkan ọrùn gbèsè ti ń wọ̀ wọ́n báyìí. mo fẹ́ sọ pé ṣé orílẹ̀ ilé ẹ̀fà kúrò nínú gbèsè rárá a lè kúrò ń bẹ̀rẹ̀ tí mo ti wà kékeré mo ti mọ̀ pé Nigeria borrowed bí IMF international monetary fund wọ́n borrow wa ní owó òun náà ni China ń borrow wa ní owó Paris club náà wọ́n borrow wa ní owó náà mo fẹ́ béèrè ṣé Nigeria lè ẹ̀fà kúrò nínú gbèsè nísìnyí ẹni tó jẹ́ aṣojú àjọ IMF ní orílẹ̀-èdè Nàìjíríà Harry Hyson níbi tó ti ń ṣe àgbéyẹ̀wò àkọsílẹ̀ ètò ọrọ̀ ajé sub-Saharan Africa countries ni ó ti sọ̀rọ̀ nílùú Àbújá wípé tí ìjọba Nàìjíríà ò bá tètè pakítí mọ́lẹ̀ kán wá nǹkan míì ṣe kán lè ṣe àwọn ètò tó máa jẹ́ kí wọ́n bọ́ nínú gbèsè ó ṣeé ṣe kó jẹ́ wípé gbèsè yẹn ló máa padà pa orílẹ̀-èdè owó tí wọ́n ń pa wọlé ọrùn tí wọ́n pa wọlé lábẹ́nú yẹn
gbèsè yẹn ló máa kó ló máa gọ̀fẹ́ ó máa kó tán pátápátá ní 100% ló sọ ó máa gọ̀fẹ́ ní by 2026 tí wọn ò bá ṣọ́ra. tí wọn ò bá ṣọ́ra tán bá gbé gbèsè kíákíá. nígbà tó bá wá gọ̀fẹ́ tán pátápátá tí wọn ò rí owó tán pa wọlé owó tán pa wọlé wọ́n ti ta already. owó tí wọ́n pa wọlé nígbà tí ò bá wá ká má wàá gbàgbé wípé kì í ṣe pé gbèsè yẹn gbọ́ngàn ni wọ́n ń san o. èlé debt servicing ni o kì í ṣe owó yẹn gbọ́ngàn kì í ṣe owó. pípẹ́ kí èèyàn yá 10,000 naira nísìnyí kán ní pé kó wàá rí sọ wọ́n máa san 5,000 lóṣooṣù. tó bá ti yáwó èlé wà lórí ẹ̀. èlé wà lórí ẹ̀. ok mo yáwó máa san padà ní oṣù mẹ́fà. ó wá rí san wàá wá san èlé yẹn wàá máa san èlé yẹn lọ ó tún san owó yẹn lò. èlé tó ń san lọ́sàn wọn ti san ojú owó rárá o debt service pé ojú èrè èlé orí ẹ̀yẹn nìkan òun sọ pé tá a bá gbàgbé wọ́n ní láàárín oṣù kínní sí oṣù kọkànlá ọdún 2021 federal government wọ́n san 4.2 trillion naira. nínú 5.something budget yín 1 trillion naira. tẹ ní sílẹ̀. wọ́n fi ṣe debt servicing. èyí ló jẹ́ 76.2% owó tí wọ́n generate within January and December November 2021. ọ̀làdé jẹ́ àṣẹ báyìí. wọ́n lè ti ń àlàyé yẹn lọ ìjà owó mi báyìí. àlàyé yẹn kàtẹ́dọ́ jẹ́ ká fi káwò yẹn ra lé jẹ́ ká wò láti pàṣẹ báyìí. ọ̀làdé béèrè kìnìún kan pé ṣé Nàìjíríà wọ́n lè bọ́ nínú gbèsè sísan àkọọ́dé ní ẹyọkan yẹn. ìkejì tó yẹ ká tún wò ká tún fojú wò ní pé àwọn owó tí wọ́n ń yá yìí ẹni pé revenue owó tá wọ́n yáwó owó tó ń pa wọlé lábẹ́ ní wọ́n yá owó tí wọ́n ń yá kí nǹkan tó fi ṣe kí ṣàpapín infrastructure àbí kankan ìyẹn ni pé owó tí wọ́n ń yá kí náà fi ń ṣe tó fọ́ jẹ́ pé owó tí wọ́n wá ń pa wọlé gangan kò ká gbèsè owó tí wọ́n yá wọlé tó lọ yá ń ta ṣódi mẹ́ta àbí tẹ́bá tó wá dà bẹ́ẹ̀ àwọn owó tí wọ́n ní àwọn kan kó jẹ orílẹ̀-èdè Nàìjíríà yìí tó ń gbà wọlé lọ́tún lọ́sì ibo lówó yìí ń wọlé sí ibo lówó yẹn ń wọlé kí náà fi ṣe ibo ló ń wọlé sí. ó ń dẹ̀ nígbà kan tí bàbá wa Rájí Fáṣọlá ló ń sọ wípé wọ́n sọ̀rọ̀ lórí amóhùnmáwòrán Yorùbá kan ó wà lórí fóònù mi ó sì wà lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ fúnrán yẹn ó ní owó tíjọba ń yá nísìn kì í ṣe pé bóyá ìjọba ń yá ìjọba Nàìjíríà ló ń yá pé owó táwọn ń yá nísìnyí kò tí ì yé wa ó dìgbà tí ìjọba tó wà lórí oyè bá gbẹ́sẹ̀ kúrò ń bẹ̀ ká tó lè fọ́nrán yẹn sì wà lórí fóònù mi ká ní kò lè play ẹ̀. tó bá yẹ pé bẹ́ẹ̀ ló ṣe rí Yorùbá ló gùn fi sọ. tó bá yẹ pé bẹ́ẹ̀ náà ló ṣe rí ẹ jẹ́ ká wá wò báyìí pé èèyàn kan tó sọ yìí pé wọ́n ti yáwó kalẹ̀ de ìran kẹrin èèyàn kan nílẹ̀ wọ́n jẹ gbèsè lẹ̀ di ọmọ òun Babátúndé Rájí Fáṣọlá ó ti sọ lẹ́sìn pé kò lè yí ọmọ Nàìjíríà ẹ jẹ́ ká wá pè wọ́n ó tiẹ̀ wá dùn mí ó dùn mí ni pé àwọn náà ra fọ́ọ̀mù pé àwọn fẹ́ dupò ààrẹ ẹ jẹ́ ká pè wọ́n pé kọ́kúfẹ̀ kan ṣàlàyé ọ̀rọ̀ bí owó yìí tá à ń já tán ní òye wa ẹbí ṣe mí làwọn mi náà ń pè lótùfẹ̀ kọ́kúfẹ̀ kan wà láyé wa pé owó tá à ń yá iyò kan báyìí la fi ń ṣe kọ́ báyìí la fi ń ṣe. ó ní owó tí ìjọba yà kò tí ì yé wa pé tí ìjọba yẹn bá fún wa jẹ́ kó wá yé wa mo wo kinní kan rọ̀ tó ń sọ pé tipátipá fẹ́ di ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà àyè ń wo kinní kó dà pé ọ̀pọ̀lọpọ̀ wọn tó fẹ́ díje dupò péréte nínú wọn bí kò ní pé èèyàn mẹ́wàá fẹ́ díje lọ sí ipò ẹyọ kan èèyàn méjì àbí mẹ́ta ní òye nǹkan tó fẹ́ lọ ṣe tó yé nítorí nídìí kíni nǹkan tí àwọn IMF tó sọ ó ní Nàìjíríà kò take advantage ọ̀rọ̀ epo tó di epo tí wàá pọ̀ sí ipò yẹ kí wọ́n tẹ̀ bẹ̀rẹ̀ kó tẹ̀ ṣe àmúlò ẹ̀ ní pàtàkì gbogbo owó náà fi sọ subsidy lórílẹ̀‐èdè Nàìjíríà bíi 500 kìíní kan náà 500 billion kọ́nà fi sọ subsidy ni ṣé lóṣooṣù tí a ti ẹ̀ mọ̀. wọ́n tẹ̀ sọ pé ká má wọrí pé tí Dangote refinery bá ti wọlé. a tún dínkù tó bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ nípa tún dínkù. àwọn aṣẹ́ wa odidi orílẹ̀-èdè wa ń dúró de orí ẹyọ kan wọ́n tó mọ nǹkan tó máa ṣe. aládàáni ẹyọ kan nítorí táwọn fẹ́ sọ ni pé bóyá kúnkúfẹ̀ kan ṣe báyìí gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ nílé iṣẹ́ ìfọpo àti ilé ìfọpo NNPC àtàwọn ilé iṣẹ́ ìjọba bíi Àjàòkúta kán dà wọ́n lẹ̀ kán tiẹ̀ dà wọ́n lẹ̀ torí wọ́n gba sálárì wọ́n dẹ̀ lọ extra code àbí àkókò ọ̀pọ̀lọpọ̀ iléeṣẹ́ ìjọba tó yẹ pé wọ́n kàn wà bí wọ́n san sálárì fáwọn èèyàn tó wà ń bẹ̀ wọ́n ṣe nǹkan kan àbí ẹni tó wà ní rolling steel
tó wà lájẹ́ òkúta a ṣe stíìlì a ṣe irin a ṣe nǹkan kan àtúnyìnpọ̀ à ń kórin wọlé wọ́n dẹ̀ ń sanwó fún wọn wọ́n ní MD wọ́n ní general manager wọ́n ní head of department wọ́n ṣe nǹkan kan wà ń bẹ̀. àwọn ilé irú wọn náà ń pè ní iléeṣẹ́ ajibade wọ́n kàn ṣáà lọ ṣiṣẹ́ wọ́n kàn lọ ṣiṣẹ́ bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ tó fẹ́ di ààrẹ lórílẹ̀‐èdè Nàìjíríà ọ̀pọ̀lọpọ̀ wọn ò tí ì mọ ní tó fẹ́ lọ ṣe torí àwọn ọmọ Nàìjíríà ń dúró pé wọ́n ní tí ẹ̀ bá wà nǹkan ṣe à ń gbé ọ̀kadà fún àmì ìṣòkòwò kọ́ ló kòwò ṣé ọ̀kadà ó kàn pa wọlé ni owó tán pa wọlé orí títì kan ló máa gbà kọjá àwọn èèyàn ò ní jẹun àwọn ò ní raṣọ ọmọ ò ní lọ iléèwé àbí wọ́n kí ni àwọn nǹkan tẹ̀lé pé kéèyàn ṣe yàtọ̀ sí pé èèyàn ń ṣe commercial èèyàn kì í ṣe transporter náà ń pè wọ́n. ń ṣe commercial riders bike ẹ dákun torí ọlọ́yẹra lé kí ni ojú ìwòye tí lórí kan tí àwọn ìjọba tó ń sọ yìí. o debt management office Nigeria sọ wípé àwọn plan láti yá 6.3 trillion naira láti service bá a ṣe ń sọ yìí 2002 budget deficit. gẹ́gẹ́ bí nǹkan tá a gbọ́ ní owó tó ń yá gan fi sọ sálárì àwọn òṣìṣẹ́ ìjọba àpapọ̀ ní ẹ jẹ́ ká dé ilé agbára tá a bá padà dé ká ṣàlàyé sì ń tẹ̀síwájú ẹ má bàa bọ̀. tó ìlú Anambra la ní kásáré yàgbára ká lọ báyìí lórí kíni tẹ́bà gbàgbé nínú oṣù May ọ̀pọ̀lọpọ̀ nǹkan àrà mẹ́rìírí ló ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà àti ẹ̀kọ́kọ́ fi yẹn tó yín létí nígbà kan láyé ìgbà kan gbàtà kọ́ bọ́sí sáà àti òṣèlú yìí Democracy Day wa 29th of May ẹ̀rọ bá tó wá di gbogbo on the 38th ọgbọ̀njọ́ oṣù May ó ní wọ́n máa ń ṣe ìrántí Biafra nígbà tó di ti ọdún yìí tó àwọn agbébọn ni wọ́n lọ ṣe ìkìlọ̀ agbébọn kan àwọn lọ́rọ̀ àwọn èèyàn létí wọ́n já wọ inú iléèwé ní ìpínlẹ̀ Anambra kí ṣe Anambra nìkan ṣùgbọ́n a kàn fi sí pé Anambra wọ́n sì lé àwọn akẹ́kọ̀ọ́ jáde lórí kíni. Kì wá ṣe iléèwé nìkan ni wọ́n ìròyìn sọ pé àtọjà owó àti chọ́ọ̀chì ọmọ ìyàwó ẹ̀wọ̀ pé síta tó mi ẹ gbọ́dọ̀ observe ẹni ṣẹlẹ̀ ní wípé ní May 30 ní ọgbọ̀njọ́ oṣù karùn-ún ọdọọdún ni wọ́n ti yàsọ́tọ̀ gẹ́gẹ́ bí àyájọ́ ọjọ́ Biafra so ó nígbà ìgbà yẹn náà máa sọ wípé kí wọ́n sí gbogbo èèyàn máa wà lé àwọn ọmọ Ìgbò wọ́n ti bẹ̀rẹ̀ wọ́n ti máa ṣe síta tó gbogbo bàtà kọ́kọ́ ṣe bẹ́ẹ̀ ọjọ́ yẹn wọ́n máa fẹ́ ṣe bí ọlùdé pé ẹ̀sìn mi lẹ́yìn yẹn wọ́n wá ní pé ní gbogbo ọjọ́ ajé kán máa ṣe síta tó now tá a bá gbàgbé wípé ọjọ́ ajé ni ọgbọ̀njọ́ yẹn bọ́ sí ó bọ́ sí ọjọ́ Biafra Day àti ọjọ́ tó yẹ kán ṣe síta tó torí ẹ̀ ni àwọn agbébọn fi ya wọ inú iléèwé lé àwọn akẹ́kọ̀ọ́ pé ẹ gbọ́dọ̀ ṣe sit at home ya wọnú ọjà pé ẹ gbọ́dọ̀ ṣe sit at home bẹ́ẹ̀ tá a bá gbàgbé wípé ní ọdún tó kọjá ọjọ́ 16 àbí ọjọ́ 17 bí a 16 or 17th of October ọdún tó kọjá òun ni àwọn ọmọ ẹgbẹ́ Biafra yìí àwọn IPOB members ni wọ́n sọ wípé kò sí nǹkan tó ń jẹ́ sit at home o pé àwọn ọ̀ọ́dà sit at home wípé àwọn tó wà nídìí àwọn tó bá ń ṣe kíní pé wọ́n máa sanction wọn dẹ́rẹ́ tàbí wà pé Kanu fún ara rẹ̀ náà ó sọ wípé I did not order any sit at home Senator Eyinaya Abaribe ó sọ nínú oṣù kejì ọdún yìí February 2022 yìí pé òun bá Kanu sọ̀rọ̀ àwọn ṣe ìpàdé Kanu sọ wípé òun ò order any sit at home kankan. ẹ jẹ́ ká fi gbogbo tó ń sọ yẹn ọ̀rọ̀ ẹnu wọn ni ṣùgbọ́n nísìnyí àwọn tó ń tì lẹ́yìn ló ń order sit at home. nígbà tí tẹ́ẹ̀bà dẹ́gbàgbé nígbà táwọn kan sọ kínní ẹni ìjọ tó bá ti ọ̀nà gbogbo Monday oníkan máa ṣe síta tó nígbà tó wá yá nígbà tó yá wọn ní ìjọ tó bá ti fẹ́ lọ sílé ẹjọ́ nìkan Monday tó bá ti fẹ́ lọ sílé ẹjọ́ nìkan ṣe síta tó bẹ́ẹ̀ ni wọ́n sọ̀rọ̀ nígbà yẹn náà wípé October 21 ọdún tó kọjá wọ́n tún ti fagilé páwọn ò sọ bẹ́ẹ̀ mọ́ ọjọ́ yẹn wọ́n sọ wípé ọjọ́ yẹn nìkan ni síta tó ń máa wà pé kì í ṣe pé bóyá gbogbo ọjọ́ ajé wọ́n lè sọ pé àwọn orílẹ̀-èdè Nàìjíríà ọmọ orílẹ̀-èdè Nàìjíríà bó ṣe jẹ́ pé àwọn brothers wa àwọn ọmọ arákùnrin wa láti ìlà oòrùn wọ́n ṣe fẹ́ràn owó tán fẹ́ràn
ìdókòwò tó ó dàbí tó gbádùn kéèyàn máa dúró nílé àti kó máa ṣe jàgídíjàgan lórílẹ̀‐èdè Nàìjíríà yìí lónìí ìlà oòrùn àti àríwá nǹkan ò fararọ nípa kíni wàhálà jàgídíjàgan lọ́tún lọ́sì síta tó dúró nílé kẹ́ má jáde kẹ́ má lọ kankan láti bí ọ̀sẹ̀ tó kọjá làwọn tí láwọn ò dúró lé mọ́ wọ́n ń bọ̀ta. ọjọ́ ajé gangan lọ́jọ́ iṣẹ́ nígbà tí wọ́n bá dáhùn ìjókòó sílé kán máa sùn lọ́jọ́ ajé gangan. wọn ò ní kán máa sùn kán dúró lé ni wọn ò ní kán sùn. tí wọ́n máa dùn wà lórí ìdúró dùgbọ́ ẹ̀rẹ́ ìsì ẹ̀ fún aráàlú ìfẹ̀hónúhàn ni pé aláàfẹ́ yà kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà ìfẹ̀hónúhàn ẹ̀ ni náà fi ní kan dúró sílé kìí pé bọ́ ní kán má tajà kán má ṣe nǹkan kan nígbà tí wọ́n ti wá rò pé dà pé ebi jàjàfọ́ mẹ́kẹ́ tó fẹ́ dá ṣẹlẹ̀ àwọn ò lè dúró pọ́n lè dúró sílé mọ́ àwọn náà ti gbìyànjú tó látọ̀dún tó kọjá kán tiẹ̀ fọ̀rọ̀ ṣírò ara wọn wò ṣùgbọ́n ní báyìí o àwọn IPOB kọ́ ni ọmọ ẹgbẹ́ IPOB kọ́ ló lọ tú wọn sílẹ̀ torí mi ò rò pé àwọn ọmọ ẹgbẹ́ IPOB ń gbébọn àwọn ò rò bẹ́ẹ̀ o wọ́n ṣáà ní pé àwọn agbébọn wọ́n ya wọ ìgboro wọ́n lé àwọn èèyàn akẹ́kọ̀ọ́ ni o wọ́n lé gbogbo wọn jáde níbẹ̀ kí ìjọba. ọjọ́ ìṣẹ́gun ni wọ́n lọ lé wọn jáde o wọ́n nítorí pọ́jọ́ ajé tó yẹ kán ṣe síta tó ó bọ́ sọ́jọ́ bíi Friday so dandan ni wípé wọ́n gbọ́dọ̀ observe síta tó mí. Nàìjíríà oníkálukú kan ń ṣe tiẹ̀ ní Nàìjíríà o wọ́n máa wá ìlọsíwájú rẹ̀ ilé ìlẹ́jẹ̀ kàtàtà pò pa lọ sí ìpínlẹ̀ Ọ̀ṣun kí ló ṣẹlẹ̀ ń bẹ̀ wọ́n ṣe ẹ̀jẹ̀ kí n kọ́ kàbá ìjàre wọn ni pé àwọn oníròyìn ń béèrè fún gbígbé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun kúrò ní kíákíá lẹ́yìn òsọ̀kà pé ó tó gẹ́ alùbàtẹ́ kò gbọ́dọ̀ dárin taná kọ̀wé sí taná pé ọjọ́ méje péré ni gbèdéke tán fún wọn. bẹ́ẹ̀ni wọ́n ti kọ̀wé sí ẹni tó jẹ́ balógun yanyan ọlọ́pàá ìyẹn Usman Alkali bàbá pé Ọláwálé Olókódé tó jẹ́ kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun. Olókódé ní àbọ́lọ́kọ̀dé pápá àti. Olókódé mi ò tiẹ̀ fẹ́ mọ̀ tó jẹ́ kọmíṣánná ìpínlẹ̀ Ọ̀ṣun kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀ṣun kan gbé kúrò àwọn òfẹ́ mọ́ látàrí wípé àwọn ọlọ́pàá yìnbọn lu oníròyìn kan Tọ́ba Adédèjì ní ẹnu iṣẹ́ wọ́n ní ó nígbà kan nínú oṣù kẹrin ọdún yìí òun ni wọ́n ṣekú pa ọmọ kékeré kan so àwọn mọ̀lẹ́bí ọmọ yẹn wá ń ṣe ìfẹ̀hónúhàn wípé wọ́n fẹ́ ìdáláre wọ́n fẹ́ ìgbẹ́jọ́ lórí ọ̀rọ̀ yẹn níbi tí wọ́n ti ṣe ìfẹ̀hónúhàn so àwọn oníròyìn máa wà ń bẹ̀ nọ́mà òun ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí oníròyìn ni wọ́n yìnbọn lù lẹ́sẹ̀ so yàtọ̀ sí yẹn kẹ̀dẹ̀rẹ̀ kì í ṣòwò nìkan ni wọ́n yìnbọn lù òun àti ọmọdé kan then wọ́n tún ṣe. ó lè jẹ́ stray bullet. wọ́n lè tún arrest another journalist náà Fatai Abẹ́fẹ́ ibi tí yẹn ti ń ṣe fídíò ká fọ́nrán tó ń ṣẹlẹ̀ bọ́n ṣe yìnbọn lu Tọ́ba àtọmọ yẹn ṣe fọ́nrán ẹ̀lẹ̀ wọ́n arrest náà bí at the end of the day ìgbà tó mú dé iléeṣẹ́ àgọ́ ọlọ́pàá wọ́n sọ wípé kí wọ́n filẹ̀ nígbà tí wọ́n ti kọ̀wé sí kọmíṣánná yẹn wá pé DPO bẹ̀rẹ̀ pé kàn fi Abẹ́fẹ́ yẹn lẹ̀ àmọ́ àwọn oníròyìn ẹgbẹ́ oníròyìn nípínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n á gbìnà yá báyìí wípé ó tó gẹ́ alùbàtà ìdarin lè máa ṣekú pa wá lè máa dúnkòkò mọ́ wa bẹ́ẹ̀ lè máa dúnkòkò mọ́ wa lẹ́nu iṣẹ́ wa iṣẹ́ ìlú là ń ṣe so wọ́n ní àkọ́kọ́ kí IG kó tọrọ àforíjì fún àìṣiṣẹ́ bó ti yẹ àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ then kó gbé kọmíṣánná ọlọ́pàá yẹn Ọláwálé Olókódé wọn bá ní kẹtẹ dé kókò ṣàkọtì ẹ̀kọ́ rẹ̀ bóyá ọkọ̀ náà máa fi gbé kúrò ń bẹ̀ ni o bóyá o máa gbọ̀nà oko ni o kókò ṣàkọtì ẹ̀kọ́ fojú àwọn oníròyìn rí o tó gẹ́ tó bá gbé wọn kúrò àwọn tó ní kó gbé lọ ibi tó bá wọn kàn gbé lọ. kó padà sọ́fíìsì. wọ́n lè gbé lọ Àbújá. òun náà ní ọ́fíìsì ló máa padà sí. kó ṣàkọtì ẹ̀kọ́ kúrò ń bẹ̀. tó bá gbé kílẹ̀ kókó lọ gba promotion náà. so kọ́ńdé ìjọ kan yẹ ṣe púpọ̀ àwọn oníròyìn mọ̀ kó ń ṣe ní kó ń ṣàná tí rẹ̀ ti máa ń ṣẹlẹ̀ iṣẹ́ ìlú là ń ṣe àwa là jẹ́ kí tí aráàlú kò di so ẹ má ẹyẹ ṣe fún àwa àti ẹ ń ṣèjà ń ṣègbè lẹ́yìn ọlọ́pàá náà. àbí à ń gbà fún ọlọ́pàá náà kì í ṣe páràlú ní ẹ̀kọ́ yẹn láti máa ṣe kúpa kínní then ọmọdékùnrin jòjòló tẹ̀ ṣe kúpa táwọn mọ̀lẹ́bí ẹ̀ ń béèrè fún justice normal thing láti sọ pé kọ́ wá justice fún ọmọ wọn tẹ́ ẹ pa ẹ wá ń sọ̀rọ̀ ẹ̀ máa tí wọ́n tún yìnbọn náà ọmọ ìkéré tí mo fẹ́ wò nípa ọ̀rọ̀ ti àwọn ọlọ́pàá ọmọ nǹkan ti sọ lórí ètò yìí ńgbà kan rí
a ti fẹ́ lé ní ọdún kan kó ti fẹ́ pọ́dún kan báyìí tó ní pé ọlọ́pàá àwọn náà ní nǹkan tí wọ́n ń là kọjá pé ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó yẹ kí ìjọba ṣe fọ́lọ́pàá pé wọ́n ṣe bíi kíni abèrè á ní bíi kíni wọ́n ní ẹ̀jẹ̀ ipe olè gan aṣọ tó ń wọ̀ yìí òun náà tún ní ogun tiẹ̀ tó ń gbé sí wọn ní ara pé tó bá ti wọ̀ báyìí wọ́n ti rí pé àwọn ò sí nílé ayé yìí mọ́ àwọn ti ju ẹnikẹ́ni lọ kì í ṣe ọlọ́pàá nìkan gbogbo àwọn tó bá ti wà ní uniform yẹn ní ọmọ ṣe bẹ́ẹ̀ pé tó bá ti wà ní aṣọ tí òfin fún wọn láti lò báyìí wọ́n ti ríra wọn bí ẹni tí ó ti yàtọ̀ sí gbogbo aráàlú wọ́n wá ní wọ́n nílò ìkíní psychologist ẹ pé ẹni tó bá ti ní psychologist kan yẹ̀ wò kán lè mọ̀ bóyá oògùn ló máa lò láti mú ara ẹ̀ wálẹ̀ àmọ́dẹ̀ máa wọ́n lọ sí mi ò mọ̀ àwọn èèyàn mi wà ń bẹ̀ ṣùgbọ́n wọ́n sọ pé fáwọn alábẹ́rẹ́ kì í ṣe ọlọ́pàá ni mo sọ pé àwọn èèyàn mi wà o àwọn iṣẹ́ ìjọba aláṣọ mi àwọn àmì wọ́n sọ pé fáwọn alábẹ́rẹ́ káwọn ni pé bóyá tán bá yẹ̀ wọ́n wò dáadáa bóyá oògùn tí psychologist bàbá yẹn àti gbọ́dọ̀ psychiatrist hospital. psychologist náà ló wọ́pọ̀ yẹ̀ wọ́n. kọ́kọ́ yẹ̀ wọ́n wò. kàn ṣe mental evaluation. kàn wá mọ̀ bóyá oògùn ni ọ̀rọ̀ wọn máa kán tó tarí wọn sí ọ̀dọ̀ psychiatrist pé bóyá oògùn ni àbí abẹ́rẹ́ àbí wọ́n máa fẹ́ kan dè wọ́n mọ́nú ilé pẹ̀lú pé wọ́n máa gbà wọ́n sí facility ọgbà tó ti ń tọ́jú wọn wọ́n ní pé ìpele nìkan yẹ̀ wò wọ́n á tún ní yàtọ̀ sí yẹn wípé ọ̀pọ̀lọpọ̀ wọn káàtẹ̀ sọ pé mú wọn kúrò lọ psychologist ọ̀pọ̀lọpọ̀ wọn nílò counselor tó máa bá wọn sọ̀rọ̀ ipò ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n ń dojúkọ ìkíní ọlọ́pàá ò tó lórílẹ̀‐èdè nàìjíríà wọ́n ní ọ̀rọ̀ wọn dàbí ọ̀rọ̀ ìlú mẹ́jọ èèyàn kan ṣoṣo ni ipò ọlọ́pàá ò tó bóyá ń sáré lọ sọ́tún ló ń sáré lọ sósì ló lè fà á ìdí nìyí tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ wọn wọ́n ní baálẹ̀ ń tò gógóró ìyàwó baálẹ̀ ń tò gógóró àbí baálẹ̀ fa gbó ìyàwó ẹ̀ tò gógóró kò sígbà tí wà lẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọlọ́pàá yìí bí kán máa fa kíní ọmọ gbowó oríta ìwálẹ̀ fi sí làbúlé. àwọn náà sọ mi ò sọ débẹ̀ o wọ́n bí kán máa wọ́n ti wá tún ràn wọ́n lọ́wọ́ sí nípa àwọn kíní tó máa mú yìí àwọn ọlọ́nà owó ọ̀pọ̀ rárá tó bá ti náà tó bá dé gáràjì gan gbà mí báyìí àwọn ọmọ gan fẹ́ kínní ọmọ táàkà sí báyìí tó bá ti ní ẹ̀gbọ́n níbẹ̀ kí ló fẹ́ fi ṣe kínní kan tó bá ti lọ gbowó oríta lọ́wọ́ wọn gbogbo orú nǹkan báyìí náà gan tó nílò kánsẹ́lọ̀ tó máa bá wọn sọ̀rọ̀ lẹ́yìn tí gbogbo eléyìí tá a bá kó gbogbo ẹ̀ pọ̀ fún wọn ẹ̀wọ́n ká bá kó gbogbo ẹ̀ pọ̀ tó bá yẹ̀ wọ́n wò dáadáa ó ṣeé ṣe kán má ṣìwàwù tó bá dé ìgboro mọ́ torí àwọn tó kàwé láàrin wọn gan ewé wọn ti pẹ́ lára ọṣẹ ọ̀nà ti dọ̀ṣẹ láàrin àwọn tó ń wà láabi láàrin àwọn ọlọ́pàá yìí kì í ṣe pé wọ́n tó da òsí nínú wọn ṣùgbọ́n kò sí bá a ṣe fẹ́ ṣe é àwọn tí wọ́n pọ̀ láàrin wọn tó pọ̀ jù láàrin wọn wọn à dáa ọlọ́pàá máa ní if you move I will show you now if you move á dẹ̀ ti máa fa kíní bọ̀ yẹn. kọ́ńkì bọ̀ yẹn lẹ̀. if you move I fire you wọ́n sọ ìkan sọ ní pé ìkan tẹ̀ sọ ní pé I will kill you and nothing will happen. ó mọ̀ bí kọ́nà tí ń lọ bá happen náà nàìjíríà lọ. I will kill you so wọ́n ti rí kill yẹn bíi pé mo fẹ́ mo kàn rí bisikíìtì inú free àbí omi inú ọ̀rá mo kàn mú ẹyin kò tí ì jẹ bí ẹ máa pe ṣe gan láyé òde wàá ṣọ́ra báyìí wàá mú gbálẹ̀ ìwé pé mo fẹ́ pa ó wá di pé I will kill you and nothing will happen. ẹ̀yin ìjọba àwọn èèyàn aráàlú ẹ jẹ́ ká wá nǹkan ká wá wọ̀rọ̀ kan fi ṣàdá lórí ọ̀rọ̀ àwọn ọlọ́pàá yìí ibi náà ti ń ṣe ẹ̀hónú wọn ẹni tọ́lọ́pàá pa wọ́n tó yìnbọn fún ẹni oníròyìn tó wà ń bẹ̀ ó dáa náà aṣáàdùpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ẹni yóò kú ṣùgbọ́n eléyìí ò ṣe ìmí lè ṣe ìbọn tó yìn fún lẹ́sẹ̀ ó lè ṣe é ṣe ẹsẹ̀ náà lè balance mọ́. ìyẹn nìkan tí a fẹ́ sọ ọmọ kékeré dẹ̀ ni ọmọkùnrin yìí ẹ má fi iṣẹ́ wa sú wa nígbà táwọn òfìṣẹ́ tì í sùn yín ẹ má fi iṣẹ́ wa sú wa oníkálukú kó wà lójúkò iṣẹ́ tó ń ṣe ẹ jẹ́ ká lè lágbára tá a bá padà dé nǹkan tá a fẹ́ pẹ̀kẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ wò ó tàn káàkiri ní tọrọ fọ́nkálẹ̀ ni kò síbi tí ó bà kò síbi tí ò gbà ó lè dá mi lójú pé ẹni tàjọ wà lórí ètò lónìí lẹ́sẹ̀lẹ́sẹ̀ báyìí lábala la máa yànnà náà kí là ń pè ní corruption gan ìwà àjẹbánu lórílẹ̀‐èdè Nàìjíríà jẹ́ ká lè lágbára tá a bá padà dé
Ká Sálàyé ó sì ń tẹ̀síwájú, ẹ má bàa bọ̀. Ká Sálàyé fún wọn. Ká Sálàyé fún wọn. Àwọn bàbá wa mọ́nímọ́ní, àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu atẹnumọ́ràn kì í jóná o. Ó dé wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá. Ká Sálàyé ní ìkànnì Kaftan TV Yorùbá. Ètò yóò máa wá sójú mọ́ màwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ ajé Monday, ọjọ́rú Wednesday àti ọjọ́ ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adejoke Bakare. Ká Sálàyé níbi tí a tún máa pẹ̀ pẹ̀lú àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn. Fún àlàyé ẹ kàn sí wa lórí Ká Sálàyé, àlàyé ní bàbá ọ̀rọ̀. Ẹ máa káàbọ̀ padà sórí ètò Ká Sálàyé lórílẹ̀‐èdè Nàìjíríà lónìí. Gẹ́gẹ́ mo ti sọ, a ní pé corruption, ìwà àjẹbánu ó ti di kíni tọrọ fọ́nkálé. A ní pé ká wò ó láti ọ̀dọ̀ àwọn olóṣèlú àti àwọn tá a yàn sípò. Ọ̀kọ̀ọ̀kan náà mú wọn, ṣùgbọ́n ká tó wá wò báyìí, wọ́n nílé báyìí láàwò ká tó kẹ́ṣọ̀ọ́ ròde. Olóṣèlú lẹ́kan ló ti jáde. Ìwà àjẹbánu yìí ká ti wá wò, a ti mọ̀ pé ìwà tí ò tọ́ ni. Ìpele wo ló wà àbí bo gangan ni ìwà àjẹbánu wà? Ìwà àjẹbánu wà káàkiri ní gbogbo ẹ̀ka ní orílẹ̀-èdè yìí. Lóòkó ní orílẹ̀-èdè Nàìjíríà nìkan náà ni ìwà àjẹbánu wà. Bẹ́ẹ̀ ní ọ̀dọ̀ wa ń bí Nàìjíríà yìí, ìwà àjẹbánu wà ní every aspect of this country. So àkọ́kọ́, ìwà àjẹbánu ọ̀nà oríṣiríṣi ló pín sí. So ìwà àjẹbánu bẹ̀rẹ̀ láti bí inú ilé wa fún ara wa. Torí wọ́n máa ń sọ wípé mọ̀lẹ́bí ló ń di orílẹ̀-èdè. Láti inú ilé òun náà láti ń kẹ́ṣọ̀ọ́ ròde. So láti inú ilé wa fún ara wa, ìyá mi wà tó jẹ́ wípé ọ̀tọ̀ ni iye owó school ọmọ, ọ̀tọ̀ ni iye tó ń gbà, ọ̀tọ̀ ni iye tó ń gbà lọ́wọ́ ọkọ, ọ̀tọ̀ ni iye tó wà lọ́wọ́ ọkọ. So ó lè máa fi pé bóyá normal alẹ́tọ̀ òun ni. Láti bẹ̀ lọ, irú nǹkan yẹn tíyàn fi ń kọ́ ọmọ, ànímọ̀ pé ó tẹ̀lé máa hàn sọmọ, ànímọ̀ pé kò dáa, a máa rò bí ẹ̀tọ́ wà ní. Now nínú nǹkan yẹn náà láti máa fi kọ́ àwọn ọmọ wa láti inú ilé. Ọ̀pọ̀lọpọ̀ ọgbà mímọ́ dẹ̀wà jẹ́ wípé society fúnra rẹ̀ ló ń breed ìwà burúkú sí inú àwọn èèyàn. Òbí mi tọ́ ọmọ ẹ̀ dáadáa nínú ilé, kó jẹ́ pé nǹkan tó bá lẹ́nu níta òun ló máa padà wá dúró láti máa fi wà. Now ó wá lọ sọ́dọ̀ àwọn olóṣèlú wa, because kò sí bá ṣe fẹ́ sọ̀rọ̀ ìwà àjẹbánu, everything lórí ìṣèlú náà ni. Ká tó dúró ọ̀rọ̀ òṣèlú, èmi rò pé èèyàn kan sọ lára àwọn tó ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìwà àjẹbánu. Wọ́n ní ara ìwà àjẹbánu yàtọ̀ sí pé inú ilé ta ti ṣàpèjúwe tàbá débi iṣẹ́, bíi pé wákàtí báyìí ló lò láti ṣiṣẹ́, wákàtí yẹ kó lò yẹn kò ní lò. Ara ìwà àjẹbánu ni. Ẹlòmíín dẹ̀wà tó dẹ̀ tún fi ìwé níbi iṣẹ́ mi wọ́n jẹ́ pé ẹlòmíín fi báírò. Aago 7 ló yẹ kẹ́ débẹ̀. Ọ̀tọ̀ ni aago tẹ́ débẹ̀. Tó máa kọ sílẹ̀ ń bẹ̀, ara ìwà àjẹbánu ni. So káṣà sọ wípé ìwà àjẹbánu bí ìwà burúkú, ìwà tí ò tọ́, ìwà tí ò ń ṣọmọlúàbí, òun ló kó sínú ara àjẹbánu. Àmọ́ ẹ̀mọ̀ àjẹbánu yẹn gọgọgọgọ, ọ̀rọ̀ yẹn gọgọgọ, ó ní ṣe pẹ̀lú bóyá owó àbí property owó ìní àbí nǹkan kan. Ohun tọ́pọ̀lọpọ̀ fi ń wo ìwà àjẹbánu ni. Ara ìwà àjẹbánu náà ni pé kéèyàn iléeṣẹ́ ń sìn bóyá àwọn ọ́ní wifi níbẹ̀ láti ṣe data ṣe nǹkan bẹ́ẹ̀, ó débi iṣẹ́ tó yẹ kó o ṣe ò ṣe, orí fóònù ló gbájúmọ́. Ó wá ń fi wifi máa download nǹkan tí ò yẹ, tí ò ní ṣe pẹ̀lú iṣẹ́, tí ò ní ṣe pẹ̀lú nǹkan tí iléeṣẹ́ tó ní pé kó o ṣe. Tàbí bóyá bí ìgbẹ̀kọ́ kan tí mo gbọ́ látẹnu Pastor Dr. Dike Olúkọ̀yà, ó ní pé kàkókò tó yẹ kó o fi ṣiṣẹ́, ìgbà yẹn ló gbé prayer book tó wọlé ìgbọ̀nsẹ̀ lọ àbí ibìkan ló ń lọ ṣe àdúrà. Ó ní ìwà àjẹbánu ni. Ó tún sọ ní pé bóyá lè ṣe ní ẹ̀rọ amómitutù, ibi iṣẹ́ amómitutù wà ń bẹ̀, ó bá wò pé omi òkúkú sí ń bẹ̀, ló bá lọ kó omi, ló kọ́ ẹlẹ́rìndòdò, ló dà síbẹ̀. Ìwà àjẹbánu ni. Ayáwá tẹ̀síwájú jàre. Ìtumọ̀ ẹ̀ pọ̀ o.
ṣùgbọ́n the main thing tó jẹ́ àjẹbánu ẹ̀wọ̀n tó ka yín lára Nàìjíríà ó ka yín lára orí ti Nàìjíríà ní gbogbo ilé ìta ti sọ látàárọ̀ yìí bíi pẹ̀rífà ọ̀dọ́gbọ́n sí ni ṣùgbọ́n bẹ́ẹ̀ lóòótọ́ lára ìwà àjẹbánu every aspect ló wà bẹ́ẹ̀ni òun ni ti iléeṣẹ́ ta sọ yìí ọ̀gá mi wọ́n jẹ́ wípé ẹlòmíràn jẹ́ pé òun ló wà ní ìcháàjì owó ní iléeṣẹ́ owó tó yẹ kó fáwọn ọmọ fáwọn àwọn òṣìṣẹ́ tó máa kó mọ́ra ìmí ọ̀jẹ̀ wípé ó ní nǹkan tó máa ń pè ní float ní iléeṣẹ́ now float yẹn ni wípé wọ́n fi máa owó yẹn máa wà float máa ń jẹ́ owó tó máa ń fún àwọn ọ̀gá mi tó bá wà ní ìcháàjì ní oṣooṣù wípé bóyá ẹ fẹ́ ra nǹkan báyìí daily running of the business ẹ fẹ́ ra nǹkan báyìí ẹ fẹ́ ṣe nǹkan báyìí ìmí ọ̀jẹ̀ wípé nínú oṣù kan àbóṣù méjì iléeṣẹ́ yẹn lè má need àti ra anything irú ọ̀gá bẹ́ẹ̀ ó máa ń tẹ owó yẹn mọ́lẹ̀ ni irú àwọn èèyàn náà ló máa sọ wípé àwọn olóṣèlú wọn kówó jẹ ààrẹ náà ní ti spọ́ọ̀tì ààrẹ náà ní ti spọ́ọ̀tì ààrẹ náà ní ti IMF tá a sọ wípé gbèsè debt servicing ó máa ń gọ́ 100% of Nigeria. àwọn kan ò ní gbà ká bọ́nu gbèsè. àwọn òun náà mo fi bèrè lẹ́ẹ̀kan wípé ṣé Nàìjíríà lè mo ti wá ń dá lóhùn báyìí pé àwọn kan ò ní gbà ṣé nígbà tó béèrè èmi gan gbọ́njú bá ní wọ́n á rẹ̀ sí gbọ́ báyìí. adẹ̀tún ṣe ń yá sí àṣìyá sí funny enough gbogbo owó tàn yá yẹn wọn lè àkáǹtì fún wọ́n lè àkáǹtì fún wọ́n lè àkáǹtì fún eléyìí tó ti bọ́ sọ́wọ́ igbá gẹ́gẹ́ bí tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí owó tó ti fẹ́ àkáǹtì fún yẹn so láti fi iléeṣẹ́ fún ara rẹ̀ àwọn nǹkan míì wà tẹ́ pé iléeṣẹ́ lè kó nǹkan míì fún ọ̀gá kọ́ ni pé kó káwọn àti àwọn ọmọlẹ́yìn wọn tí wọ́n pin ọ̀gá mi máa kó gbogbo ẹ̀ mọ́ra ó ṣẹlẹ̀ nílé iṣẹ́ kan tó jẹ́ wípé wọ́n gbé ráìsì fún wọn kí wọ́n pín fún àwọn òṣìṣẹ́ èyí tí yẹ kí òṣìṣẹ́ méjì kan pín báàgì ráìsì kan ó bá fún mẹ́rin àwọn mẹ́fà ló pín báàgì kọ̀ọ̀kan bóyá ìyàwó ẹ̀ ń ta rẹ̀ sí. irun wọn náà máa lọ tà á ni owó òun náà kì í lọ fi ń ṣe ibi tí wàjẹ́bánu ti bẹ̀rẹ̀ ni náà tá a bá wá sọ pé a fẹ́ lọ kúlẹ̀kúlẹ̀ sí láàárín àwọn olóṣèlú wa àwọn olóṣèlú gangan ibẹ̀ ọgbọ̀n làjẹ́bánu ibẹ̀ ọgbọ̀n ló pọ̀ sí. torí ẹ̀rọ mi hàn níṣẹ́ mọ́. ibẹ̀ ọgbọ̀n ló pọ̀ sí ọ̀rọ̀ ẹ̀ òun náà ni ti irú gbèsè tá a sọ ti IMF tí wọ́n kìlọ̀ wípé tíjọba Nàìjíríà ò bá ṣọ́ra gbogbo owó tá à ń pa wọlé lábẹ́nú wọ́n máa fi san gbèsè ni kì í ṣe pé wọ́n máa fi san gbèsè wọ́n máa fi san gbèsè èlé orí owó ni. now ìwà àjẹbánu láti ibi electoral process òun ló ti bẹ̀rẹ̀ tá bá wo section 84 ti electoral act fà lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn kan ní kò tẹ̀lé ogbó tó wọ́n ní kàn yọ gbé ti fún àyẹ̀ dànù. wọ́n ní kàn yọ gbé ti fún àyẹ̀ dànù kí lẹ́yìn ìdí tó ń sọ pé kò yọ 84 dànù kó lè favour wọn. náà ó lè jẹ́ wípé tí wọn ò bá yọ 84 yẹn ó ṣeéṣe kọ́pọ̀lọpọ̀ wọn kó má dé orí ipò yẹn wọn ò ní lè rí owó kó jẹ. náà section 84 yẹn ibì kan ní bí verse 11 12 sọ wípé tí wọn wà wọ́n ní àkọ́kọ́ wọ́n gbọ́dọ̀ béèrè lọ́wọ́ àwọn ẹgbẹ́ tó máa fẹ́ fa ọmọ òye kan kalẹ̀ consensus candidate ẹni tẹ́ fẹ́ gbogbo máa tọwọ́ bọ̀ wípé wọ́n fọwọ́ mọ́ wọ́n fara mọ́ àwọn kan dẹ̀ ń sọ wípé wọ́n gbọ́dọ̀ yọ verse 12 subsection 12 sọ wípé wọ́n gbọ́dọ̀ béèrè no elect political appointee tó gbọ́dọ̀ jẹ́ delegate ní primaries. àwọn dẹ̀ ń béèrè pé ó yẹ kó jẹ́ delegate. àrílẹ̀-èdè fúnra rẹ̀ àti ẹni tó jẹ́ AGF wa wọ́n gbé that particular kìíní lọ ilé ẹjọ́ wípé kan yànkẹ́ ọ ààrẹ àná náà tóun náà fẹ́ jẹ ààrẹ orílẹ̀-èdè tó tún sọ pé ìwà padà ẹnà tí wọ́n ní kó wá jẹ tí ò sọ pé òun fẹ́ jẹ àwọn náà sọ pé kí wọ́n yànkẹ́ off lára wípé kó lè favour wọn náà wọ́n á sọ wípé nàìjíríà ò dá láti bẹ̀rẹ̀ electoral process ni tó bá ti di wípé àwọn some sections of the law tó yẹ kó favour wa tí wọ́n bá ti sọ pé kí wọ́n máa yànkẹ́ off kò sígbà tí corruption ò ní wọlé torí láti bẹ̀ nígbà tí a bá sọ wípé àwọn elect political appointee kò máa jẹ́ delegate àwọn èèyàn dẹ̀ ni wọ́n wà nídìí pé wọ́n ń kówó jẹ àwọn èèyàn. nítorí fi sọ́bẹ̀rẹ̀ ni pé wọ́n fẹ́ gé ìyẹ́ àwọn gómìnà wọ́n fẹ́ gé kúrú. nígbà tí wọ́n ń ṣe òfin yìí àwọn tó ṣe òfin ti mọ̀ wípé irú nǹkan báyẹn máa happen that's why tí wọ́n fi síbẹ̀ wípé kófin yẹn wà bẹ́ẹ̀. wọ́n fẹ́ kágbára gómìnà kó pọ̀ jù kílíọ̀nù fẹ́ kágbára pọ̀ jù ṣé kí gbogbo agbára wà ní federal level ni.
state at fair. It's just like bí revenue tó ń pa wọlé pé ọ̀rọ̀ epo nǹkan kan. The more reason táwọn èèyàn fi sọ wípé ẹ jẹ́ ká padà sí regional governance. So that the power will not be concentrated in the federal level. Okay. Because if the corruption possible. Tí àwọn electoral kìnìwá tó ń sọ ni àwọn tó wà ń lọ yan aṣojú láti yan kò mẹsẹ̀ kó yọ nínú kínní. Agbọ́nrin ìtàn ṣe kọjá yìí sí pé ọ̀pọ̀lọpọ̀ owó rọ̀bùrọ̀bù náà fọ́pọ̀lọpọ̀ wọn ní tó fà tó yẹ pé ìmí nínú tó sọ pé èmi adíje ni o máa ṣe kinní kan ó bá ní òun ò ṣe mọ́ ló bá kó ọmọ oyè ẹ̀ fún ẹlòmíì pé ọmọ oyè láti ìpínlẹ̀ pé kó lọ ṣe nígbà tó wá kó kalẹ̀ owó 50 million 100 million àti gbọ́tọ̀ ní 100 million náà tàwọn ní 50 million wọ́n ní 40 million tó ṣe àti ìrí pé ìkankan ní pé owó tẹ́ san ẹ wá gbowó yín padà o. àìtí rí ó ti níbi tí wọ́n ti máa yọ padà bóyá nígbà tí ẹni tí gbogbo wọn tán pawọ́pọ̀ tó bá di ààrẹ a wá fún wọn lóyè. bẹ́ẹ̀ni ẹ wá ní pé kí gbèsè máa pọ̀ ọ̀nà là ń sọ. wọ́n á fún wọn lóyè wọ́n á lè dá àwọn owó yẹn wọ́n á dá padà fún wọn. and funny enough irú ti PDP because ẹ jẹ́ ká la gbogbo ẹni ká fi sọ̀rọ̀ PDP ló ṣe primaries wọn of recent mo wò níbi tí Tambuwa tó ti step down fún Àtíkù àwọn dẹ̀ sọ wípé electorally is not lawful kí presidential aspirant ní primary kó step down at the face of that. ní tó túmọ̀ sí pé gbogbo Nàìjíríà pátápátá àwọn olóṣèlú ọ̀gàn ni corruption. àwọn gan ni corruption wọ́n sọ pé electorally is not lawful pé kó wá step down ní primary kò ó ti yẹ kó ti step down yẹn. irú bí Peter Obi ṣe kúrò ó ti kúrò Muhammed Ayatudeen Ayatudeen náà ó ti kúrò kó tó di pé wọ́n ṣe. wọ́n wá kó gbogbo àwọn ọmọ oyè wọn ẹ jẹ́ ká sọ́pọ́tì lágbájá kó dórí ipò now owó tí àwọn fi gbà 40 million naira ń ṣe mọ́ínmọ́ín nígbà tí orí bá ṣe bóyá kan tó pẹ̀yìn dà yẹn wọ́n ti sọ fún wọn ní wọ́n ti fún wọn lówó wọn ṣe tó bá gbàgbé lára àwọn tó lọ dídò lára àwọn tó wà ń bẹ̀ lára tó wà ń bẹ̀ wọ́n wà ń bẹ̀ o wọ́n náà fẹ́ di ààrẹ o wọ́n gba fọ́ọ̀mù o àmọ́ bóyá ṣe screening fún wọn wọn ò ní ìbò ẹyọ kan nítorí pé àwọn gangan wọn à dìbò fún ara wọn corruption náà ni. wọn dìbò fara wọn kí ni wọ́n gba fọ́ọ̀mù fún. ní primary tọ́pẹ̀tẹ̀ ní pé wọ́n wá kọ òdo síwájú kí wọ́n dẹ̀ wà ń bẹ̀. wọ́n dẹ̀ wà ń bẹ̀. so àwọn sọ wípé kí Nàìjíríà àti pé kí Nàìjíríà. àbí bóyá delegate ò lẹ́tọ̀ọ́ láti ẹni tó adíje ò lẹ́tọ̀ọ́ láti dìbò. lára ẹ̀ náà ni vote buying wà. ẹ̀ ń sọ wípé ẹ dìbò fún mi ẹ dìbò fún mi à ń gbọ́ ní táìmù kan wọ́n sọ wípé from 250 naira to 14,000 naira ni wọ́n fi ń ra ìbò láàárín àwọn ẹgbẹ́ òṣèlú méjì tó lórúkọ. now owó èèyàn mélòó ni wọ́n fẹ́ fún ní 14,000 láti generate vote at the end of the day ẹ̀ka iye owó tí wọ́n ti ná yẹn tí wọ́n bá dórí ipò ṣé wọ́n ní gẹ̀tọ́ wọn padà ẹni kí wọ́n má yáwó kí wọ́n máa fi gbogbo owó tó ń pa wọlé lábẹ́nu home ṣe debt service àbí àwọn ìyá gbowó wọn àwọn political appointee tí wọ́n sọ wípé kí wọ́n scrap section 84 electoral law because of them gbogbo àwọn delegates yẹn ni wọ́n máa fún lówó kì í ṣe owó kékeré là ń sọ yìí o gẹ́gẹ́ bí nǹkan tí a gbọ́ wọ́n ní bíi $15,000 ni wọ́n fún wọn àwọn kan tẹ̀ wá ń sọ kátó èkó ńlẹ̀ tán báyìí wọ́n ní gbogbo àwọn delegate pátápátá àwọn tí wọ́n yàn láti lọ dìbò kò mẹsẹ̀ kó yọ ipe kí EFCC kó gbé wọn Ọládídàkùn ó fún mi lówó èwo ìdàbọ̀rọ̀ sọ pé tó ń gbé mi ẹni tó fún mi lówó kọ́rẹ́ kan tán náà wò díẹ̀ ni. àtẹni tó fún yàn àtẹni tó gbà kọ́tọ̀ náà yẹ̀ dí àwọn méjèèjì. ẹni tàn sọ ni pé àtẹni tó gbé po olè gbà kọ́tọ̀ náà. àtẹni tó gòkè àjà tó lọ gbé po àtẹni tó gbé fún sálẹ̀ kó lè jẹ́ kó yá kíákíá. bẹ́ẹ̀ni kọ́tọ̀ náà yẹ̀ dí gbogbo wọn wò ààrẹ náà ni ti accountant general. ìyẹn ti ń sọ ó lò ní kọ́kọ́ lò náwó. láìpẹ́ yìí òun ni EFCC àjọ tó ń gbógun ti Ajebanu ni wọ́n fọwọ́ òfin mú gómìnà tẹ́lẹ̀ ìpínlẹ̀ Zamfara Abdulaziz Yari wọ́n fi ọwọ́ òfin mú wípé òun náà ó ṣe àtìlẹ́yìn fún Ahmed Idris tó jẹ́ general ẹni tó ń sọ pé kó 80 billion naira jọ 80 billion 80 billion gbọ́gbọ́rọ̀ ládé mo bèrè kinní kan owó tí a tún bèrè fún ìsìnkàn 72 or 76 point something billion naira kò tó owó tóun nìkan kó jẹ. Ọládé ní sọ̀rọ̀ ẹ kó bèrè kan pé àwọn ọlọ́pàá wa wípé àwọn kan sọ wípé wọ́n ní the psychologist wọ́n ní the counselor psychologist and psychiatrist pé mẹ́tẹ̀ẹ̀ta àwọn tó yàn sí pé 80 billion tó bá ná
100 million lójoojúmọ́. ọdún wo ló fẹ́ nù tán. kó pé ó kàn 100 million ó kàn gbé. now ó ẹni yẹn. ó kàn gbé 1 million. akọ́nẹ́dẹ́ ni àyìn Ahmed Idris ó ní lélẹ́kọ̀ọ́ ó ní ní Dubai ó ní ní UK. kábíyèsí mi Ọlọ́run ọba ìyá ní sùúrù kábíyèsí mi Ọlọ́run ọba. olùṣèṣirò owó yányán fórílẹ̀-èdè Nàìjíríà. kojú ààyè mẹ́fà ilẹ̀ mẹ́fà gbọ́dọ̀ yín pé ẹsẹ̀ mẹ́fà kò jù bẹ́ẹ̀ lọ. wọ́n sọ bá àti ẹ̀ sọ ti ọ̀rọ̀ ó ti sọ tó wà bẹ́ẹ̀ òun ló sọ wípé wọn ò gbọ́dọ̀ sanwó fún àwọn player tennis yẹn without presenting their banking statement. ó ẹ̀ṣẹ̀ dé bẹ́ẹ̀ ni ó fẹ́ ṣe iṣẹ́ pé kánlò náà débẹ̀ acting ni o acting ni o ó fẹ́ jẹ́ kó mọ̀ pé òun ti débẹ̀ báyìí. owó tó bá yẹ kó san fáwọn yẹn nísìnyí wọn ò sọ fún wọn. èló lówó èló ó máa san fún wọn. ẹlòmíì kan lè má rí gbà tán ni ẹlòmíì lè ti kú kó àrùn ní kú o kò sí tó máa ṣe nìkan kan o. ẹlòmíì lè ti lè fẹsẹ̀ látàbújá dé lu èkó padà kó tó lówó yẹn. kó tó lówó yẹn gbà ara corruption tá a sọ lónìí. ọjọ́ kẹta 2 days after tó win senatorial Zamfara West senatorial seat APC ticket ni wọ́n lọ wọ́n ní he won unopposed. ẹni tẹ́ ẹ mọ̀ wípé corrupt leader ni under the same under his watch àkọsílẹ̀ ó ti wà lórí gómìnà from 2007 ẹ̀yẹ́ ká sọ from 2007 to 2020. kí ló fẹ́ sọ ń pa Okorocha terrorism banditry ó pọ̀ gan during his tenure. gbogbo owó ìrànlọ́wọ́ tó ń ṣe fún wọn náà. that person ni wọ́n sọ wípé he won the Zamfara West senatorial seat. unopposed kò sẹ́nibọ̀dì tó bá jù. mọ́lẹ̀ tí ọmọ ti ń fà ń sùn. wọ́n sọ pé 20 billion naira transaction ni wọ́n rí láàrin òun àti Ahmed Idris akatanjẹ́nà tó kó 80 billion naira jẹ yìí. wọ́n ti dárúkọ wọ́n ti ń kà á. irú ẹni lẹ́ ń fún ní senatorial seat. AGF ti ń dárúkọ wọn. olójà Okorocha tó bẹ̀rẹ̀ sí ní unopposed ni. God help me don't know if you're president. Nàìjíríà. wọ́n grant ẹ̀ ní bail immediately tí wọ́n arrest. 500 million naira. from that bail tó ti gbé kúrò òun ló ti padà sí ibi presidential primary kìíní wọn. wọ́n ti tún wá tún gbé báyìí. Abdullahi Ganduje wọ́n fọ́ orí òrùlé lọ gbé jáde ni. Abdullahi ìpínlẹ̀ Kano Abdullahi Ganduje ní kámẹ́rà gbé wípé owó kọ́bẹ́ odidi gọ́vnọ̀ èèyàn mi ó win second term as governor. àwọn kan ò win o àwọn kan ò win o ẹ̀wọ̀ ẹ̀yìn ara ilé àníríjú bẹ́ẹ̀ lọ lórí kẹ̀kẹ́ Sálàyé jáde àwọn àròjọ mú so lókun àníríjú báyìí lọ lórí ètò Sálàyé ẹni pé díẹ̀ báyìí ó tó ná kí ni nǹkan ní nǹkan ṣùgbọ́n ọ̀rọ̀ Nàìjíríà eléyìí sọ̀rọ̀ pé nǹkan ní nǹkan ní nǹkan wa ni gbogbo àlọ́rọ̀ ìjọ kan wọ́n sì wá ní kinní kan wọ́n sọ pé wí tèmi kan kò sí o sọ tiẹ̀ kó tó lọ ni àwa ti sọ tiwa lórí ètò Sálàyé lónìí ẹ̀yin ara lé kí ni nǹkan tẹ́yìn náà rí sọ sí nǹkan tàgbéyẹ̀wò ẹ ṣáà mọ̀ tẹ́ ẹ mọ̀ tàtẹ̀jíṣẹ́ ẹ dákun tó rọ̀ lọ ṣe rí nọ́mbà yẹn kì í ṣàfojúdi pé àgbé nígbà tẹ́ pé ẹ mọ̀ bínú Ọlọ́run fi bẹ̀ yín ṣùgbọ́n àwọn òpè tó ń wọlé pọ̀ jù mélòó la fẹ́ dá lóhùn ẹ tẹ àtẹ̀jíṣẹ́ gbìyànjú kẹta àtẹ̀jíṣẹ́ kí ni nǹkan tẹ́ rí sọ nípa ọ̀rọ̀ àwọn olóṣèlú àti àwọn tá a yàn sípò nípa ọ̀rọ̀ ìwà àjẹbánu èyí tó wá di kí ni èmi kò kàn mí kí sá máa ṣe bó ṣe wù mí àwọn tó yìn ṣiṣẹ́ láabi náà tó bá tó máa dìbò wọn tó bọ́ síta aráàlú náà tó lọ dìbò fún wọn a ní kẹgbà PVC ṣé ọ̀nà láti jẹ́ kí àlàáfíà kó wà lórílẹ̀‐èdè Nàìjíríà kí iṣẹ́ kó pọ̀ yanturu fún àwọn ènìyàn kí ìfọ̀kànbalẹ̀ wà kó oúnjẹ wà ṣé ìyẹn kọ́ ló yẹ kẹ́ ẹ lo káàdì ìdìbò yín fún tó fọ́ yẹ pé àwọn tó yẹ pé nínú àkọsílẹ̀ kò ní yà yín lẹ́nu pé àwọn tí wọ́n ń taná wò di wọn lọ́wọ́ ẹ̀ wọ́n yìí tún máa díje wọ́n á tún dìbò wọ́n á tún pè wọ́n wọlé wọ́n á tún darapọ̀ mọ́ wọn lẹ́gbẹ̀ẹ́ aṣòfin àwọn náà tún lọ ṣe ìbúra wọ́n á tún máa ṣe ètò lọ. Goodluck Jonathan tí wọ́n tún ń bẹ̀bẹ̀ pé jọ kó wá máa bọ̀ padà di ààrẹ wa yìí òun ni wọ́n sọ wípé corruption pọ̀ gan during his own tenure pé corruption pọ̀ gan wọ́n sọ pé ìjọba tí ò lórí ìwà àjẹbánu pọ̀ bẹ́ẹ̀ òun wọn sọ pé get your PVC kẹ́ẹ̀dìbò fún Buhari àwọn ìbò fún Buhari tó nísìn under Buhari's watch àwọn gómìnà àti àwọn Ọláyé wọ́n ti ń kàn sí wa ní agbẹ́dọ̀ ẹ̀yà lálẹ́ ẹ má bínú wọ́n ti ń kàn sí wa ní agbẹ́dọ̀ pé ká máa kẹ́rù wa ká wọ́n máa lọ ẹ jẹ́ ká ṣàlò kí ni káàdì ìdìbò wa ká lò ó ní ọ̀nà tó tọ́ àti ọ̀nà tó yẹ ṣé rí ìdìbò tó ń bọ̀ yìí ó ti kọjá pé ẹni tá a mọ̀ ni ẹgbẹ́ òṣèlú tó hàn dé ni ó ti kọjá ẹ̀ lọ́wọ́lọ́wọ́ tá a wà ẹ dákun torí Ọlọ́run ẹ jẹ́ ká ṣáìn
ojú wa. ẹ̀yin ọmọ Nàìjíríà yé dìbò fún political party mọ́ èèyàn ní kẹ́ máa dìbò. èèyàn ní kẹ́ dìbò fún lọ́wọ́ tá a wà yìí tàbí pé eléyìí ò ní ìwà àjẹbánu ìwà corruption kò ní lọ́wọ́ títí ọjọ́ mìíràn ọjọ́ rẹ tá a máa tó pàdé lórí ètò Ká Sálàyé a kí gbogbo wa pátápátá pé ẹ ṣé ẹ kú kalẹ̀ ẹ kú bó kó lè dáa tí gbogbo wa ń bá kiri ẹyẹ farabalẹ̀ tẹ́ ẹ wò wá tẹ́ ẹ gbọ́ wá ojú yín ò ní fọ́ etí yín ò ní di ire àti ayọ̀ tí oṣù kó wọlé oníṣẹ́ ayọ̀ ó máa jẹ́ fún gbogbo ó máa kó wá bá wa ní gbogbo ibi tí a bá wà pẹ̀lú àṣẹ Ọlọ́run Elédùmarè ẹnìkan kan náà wọ̀ wá níyàn kú o wọn ní ẹrù tàbí yàmù òkè ń tú wọn ní gbé ká ẹnikẹ́ni wa mọ́lé wọn ní bọ́bá tẹ̀fọ̀ sẹ́nu ọ̀nà wa ikú ni àìsàn ni àrùn ni kò ní fi àgọ́ ara ilé ẹnikẹ́ni ṣe bùgbé gbogbo ẹ̀rọ kàrà tán wá ní pé kẹlẹ̀ ọ̀rọ̀ kúnlé láwọn agbègbè kan ẹ gbọ́rọ̀ sí nǹkan tíjọba sọ ẹ̀mí ìjọba ẹ̀rọ kókún dáadáa ẹ̀rọ kókún àwa tó ń fi àkókò ẹ̀rọ àbẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Èkó kì í ṣe àwọn bí tẹ́ fi gbègédégé sí nìkan ni wọ́n pọ̀ láwọn ibìkan tó yẹ pé ẹ̀mẹ́nubà ẹ jẹ́ ká gbìyànjú láti rí pé ẹ tanná wo àwọn agbègbè náà tó ànírìjù báyìí lọ lẹ́ẹ̀kan sí èmi àti ẹ̀mẹ̀wà mi àdágbére pé ó dìgbà kan náà. Ká Sálàyé, Ká Sálàyé fún wọn. Ká Sálàyé, Ká Sálàyé fún wọn. àwọn bàbá wa mọ́nímọ́ní àwọn bàbá wa mọ̀ọ̀yàn wọ́n lọ wọ́n bọ̀ nínú òwe wa pé iṣu àtẹnumọ́ràn kì í jóná o ó dé wá fún Kaftan TV Yorùbá pẹ̀lú ètò kan ètò àtàrà níkànnì Kaftan TV Yorùbá Ká Sálàyé Ká Sálàyé Ká Sálàyé ní ìkànnì Kaftan TV Yorùbá ètò yóò máa wá sójú mọ́ màwòrán yẹn lẹ́ẹ̀mẹ́ta lọ́sẹ̀ láàrin agogo 12 ọ̀sán sí aago 1 ọ̀sán ní gbogbo ọjọ́ ajé Monday ọjọ́rú Wednesday àti ọjọ́ ẹtì Friday pẹ̀lú ọmọ yẹn Adejoke Bakare Ká Sálàyé níbi tí a ti máa pẹ̀ pẹ̀lú àwọn onírúurú ohun tó ń ṣẹlẹ̀ láwùjọ wa fún ìgbádùn yẹn fún àlàyé ẹ kàn sí wa lórí Ká Sálàyé àlàyé ní bàbá ọ̀rọ̀.